tún ṣapá gẹ́gẹ́. Èmi lolùrànlọ́wọ́ ọkọ èmi lágẹ̀lì. Èmi lágẹ̀lì ọmọ Elédùmarè lọ́mọ mi. Èmi níyà ọkọ wa ẹ̀ẹ́dẹ́ mi o. Mo fi gbogbo ara ṣẹwà ẹlẹ́dàá mo dúpẹ́. Kò sáṣìṣe níṣẹ̀dá mi ẹ bá mi yọ̀. Mo yàtọ̀ gédéǹgbé èmi gangan lèmi o. Mo yàtọ̀ gédéǹgbé èmi gangan lèmi o. Ìṣẹ̀dá mi yàtọ̀ mi ò ní fẹ́ lómi ṣera mi. Mo ní ẹwà àtọ̀run mọ̀rímọ̀rímọ̀ mi pé ọlá mi ò lákàwé èmi wúrà iyebíye. Èmi ni èmi ṣẹ́gi, èmi ni èmi oyin. Owó ò lè ra mí o, owó ò lè ra mí o. Owó ò lè ra bẹ́ẹ̀ mi, owó ò lè ra mí o. Ẹ má sọ pé tèmi bá o, ẹ má sọ pé tèmi bá o. Ìkẹ́ ló tún sí mi, èmi ládùn ayé ìlò ẹ bá mi yọ̀. Obìnrin ni mí, mo pé lọ́lá, mo pé ẹlẹ́dàá mi, mo pé lọ́lá, mo pé lọ́lá. Máa rìn máa ṣòye, máa tún ṣapá gẹ́gẹ́. Èmi lolùrànlọ́wọ́ ọkọ èmi lágẹ̀lì. Èmi lágẹ̀lì ọmọ Elédùmarè lọ́mọ mi. Èmi níyà ọkọ wa ẹ̀ẹ́dẹ́ ló tọ́ sí mi o. Gbogbo ara ṣẹwà ẹlẹ́dàá mo dúpẹ́. Kò sáṣìṣe dáadáa ẹ bá mi yọ̀. Gbọ̀ngàn Olúbí ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúbí ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Láìdé máa kà á lọ. Kàásìwálá àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland America. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́ aago 9 lẹ́yìn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Agbọ́lá nílẹ̀ lẹ́ o ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ pọ̀rọ̀ látọ́kùn ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Bó ṣe jẹ́ náà nìyẹn o. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ yín náà ní lórí ètò àyọkà. Ẹ mà tún kú rọ̀lẹ́ o, ẹ káalẹ́, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ṣé kò rẹra ẹ kú àtàárọ̀? Ọ̀rẹ́ yín náà ni o, Ọláìdé ọ̀rọ̀ pọ̀, ọmọ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín, olólùfẹ́ yín o lórí ètò àyọkà ní Dayọ̀ Agbọ́lá rédíò TV. Ó náà la wà o gẹ́gẹ́ bá ṣe máa ń gbọ́ ní ọjọ́ Àlàmísì ọjọ́ kẹjọ. Ẹ kú ìkàlẹ̀, èmi a máa ní ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ á máa gbádùn ètò àyọkà lọ. Ṣé ẹ gbàgbé wípé ìwé ọ̀tún la tún ti mú láti ìjẹjọ́ o fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ bá wa pé níjẹjọ́. Fìlà lóbìnrin ni àkọlé ìwé lè ta tó ń kà o. A ti parí ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ fẹ́yìn tẹ́ ẹ bá wa pé níjẹjọ́ fìlà lóbìnrin. Olóyè lè ta mú nísìn. Akínbọ̀dé Akínọlá, bàbá wa Akínbọ̀dé Akínọlá, àwọn náà ṣe ìwé fìlà lóbìnrin eléyìí tá à ń jẹ́ gbádùn rẹ̀. A rí i pé ní ọ̀sẹ̀ tó lọ ibi tí a ti dánu dúró ni ibi tíjà ti ṣẹlẹ̀ láàrin Bọ́sẹ̀ àti Bọ́lá nítorí Kọ́lá. Ẹ jẹ́ ká tẹ̀síwájú àti parí orí àkọ́kọ́, orí kejì la máa bẹ̀rẹ̀ lónìí. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ̀yin ènìyàn wa ká lè bá rìn jìnnà lónìí. Ẹ máa gbádùn rẹ̀ ká bá wa ká lọ. Ẹ jọ̀ọ́ bá mi gbé sókè díẹ̀ láti ilé agbára. Mo yàtọ̀ gédéǹgbé èmi gangan lèmi o. Mo yàtọ̀ gédéǹgbé èmi gangan lèmi o. Ìṣẹ̀dá mi yàtọ̀ mi ò ní fẹ́ lómi ṣera mi. Mo ní ẹwà àtọ̀run mọ̀rímọ̀rímọ̀ mi pé ọlá mi ò lákàwé èmi wúrà iyebíye. Èmi ni èmi ṣẹ́gi, èmi ni èmi oyin. Owó ò lè ra mí o, owó ò lè ra mí o. Owó ò lè ra bẹ́ẹ̀ mi, owó ò lè ra mí o. Ẹ má sọ pé tèmi bá o, ẹ
dé sórí ètò àyọkà rẹ̀. Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ṣá máa kà á lọ, Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland America. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́ aago 3 lẹ́yìn Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago láti nílẹ̀ lẹ́ ó ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ látọ́kùn ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Bó ṣe jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ gbọ́ yẹn o. Ẹ jẹ́ ká máa gbádùn ètò àyọkà. Fún nǹkan bíi ìṣẹ́jú 5 tí Kọ́lá àti Yẹmí rìn lọ sí ọ̀nà Ọ̀lẹ́yọ̀, wọn kò tọ̀rọ̀ sí ara wọn. Àárín ìjà ọba ni wọ́n là lọ. Wọn kò tilẹ̀ jọ̀wọ́ sí takisí rárá. Gẹ́gẹ́ tí wọ́n kúrò ní ọjà ni Kọ́lá dá ọ̀rọ̀ sílẹ̀ ó ní. Ebi sì kú mọ́ mi nínú. Ọlọ́run má jẹ́ arógun àìrójú jẹ́ o. Yẹmí náà dá a lóhùn. Tàpọ́n mà sọ díẹ̀ ju tòkókó lọ. Tabuké sàn ojú tarọ. Ó mọ̀ pé àìrójú jẹ tiẹ̀ tún yàtọ̀ ju tèmi lọ. Lọ́nà wo o? Ṣé o mọ̀ pé àfọwọ́fà ti ẹni ìṣẹ̀lẹ̀ yẹn? Ẹni tó bá sì gbọ́ pé àwọn ọmọge méjì ń jà nítorí ẹ, á máa kan sára sí ọ ṣáá ni. Ẹlòmíràn tilẹ̀ ń wá kí obìnrin wá òun wá tí kò ṣeé ṣe. Níṣe ni àwọn ọmọkùnrin máa jowú ẹ. Ṣùgbọ́n ọmọ burúkú ni Bọ́sẹ̀ o. Ọ̀rọ̀ kò tí ì tó sọ, jẹ́ kí a darí délé náà. Màá sọ gbogbo àkíyèsí mi lórí gbogbo ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ yìí ni wọ́n ń sọ lọ tí wọ́n fi yà sí ilé ìyá Yẹmí. Bí wọ́n ti yọ lọ́kọ̀ọ̀kan ni wọ́n ti ṣe àkíyèsí pé màmá kò sí nílé. Fèrèsé yàrá tí màmá ń gbé wà ní títì. Bàbá àgbà wà ní òde òde. Ó jókòó sí inú àga aláṣọ, ó najú. Láti nǹkan bí ọdún 4 ni ìyá Yẹmí ti dálé moṣú. Láti ìgbà tí alàgbà Ògúndélé ti fẹ́ obìnrin mìíràn ni ìyá Yẹmí ti di aláìmọ̀ọ́ṣe mọ́. Bí ó sọ̀rọ̀ ẹnu rẹ̀ rùn. Bí ó ṣe ọbẹ̀ tàbí oúnjẹ, Ògúndélé á sọ pé kò dára. Ìgbà mìíràn á sọ pé ọ̀bùn ni ìyálé òun àti wípé kò gbọdọ̀ wọ yàrá òun. Bí ìyàwó kékeré bá ti wọ yàrá tó Ògúndélé tí wọ́n pa ilẹ̀kùn dé tí wọ́n ń kùn bí oyin, kò sí àní-àní, ọ̀rọ̀ ìyàwó ẹ̀mí ni ó ń sọ. Bí Ògúndélé bá sì ti jáde síta, iná ràn nìyẹn. Èyí tí a fẹ́ ṣù látọ́pà àgbà. Lọ́gán ni gbogbo ilé máa gbóná janjan mọ́ Yàwẹ̀. Nígbà mìíràn ọ̀rọ̀ kò ní tì tó ọ̀rọ̀, Ògúndélé á ti kó ìgbájú bo Ọ̀yáwẹ̀mí. Ìgbà mìíràn ẹ̀wẹ̀ ọkọ Adébímpé sí Yàwẹ̀ kí ó fin níràn. Òní ìjà, ọ̀la ariwo, ọ̀túnla ẹjọ́. Yàwẹ̀ ti yọ kànga láyà. Yàwẹ̀ ro ọ̀rọ̀ ara rẹ̀ títí ó sú u, kò mọ ohun tó lè ṣe. Mo wá lè di ẹrù mi kí n kúrò nílé bí? Ṣùgbọ́n bí mo bá ṣe bẹ́ẹ̀, wọ́n á sọ pé ìgbà tí obìnrin mìíràn ti dé ni ara ti ń ta mí. Bí mo bá lọ báyẹn, ìlú àìrónú ni. Ó yẹ kí n rí ohun tí ó máa lé mi kí n tó sá. Bí gbogbo rẹ̀ ti le kankan tó yẹn, Ọ̀yáwẹ̀mí ọ̀kọ̀ọ̀kan ó sì ń forí tì í. Ṣùgbọ́n ìgbà tí ó di pé Ògúndélé àti Bímpé fẹ́ yọ ilé ayé ní ẹ̀mí Yàwẹ̀, ó di dandan kí Yàwẹ̀ yẹjú nílé fún wọn. Ohun tí ó ṣẹlẹ̀ ni pé ní kùtùkùtù ìdájí ọjọ́ kan, Bímpé ń sọ àwọn ọ̀rọ̀ kòbákùgbé sí Yàwẹ̀. Ó ní, ó tún dé nìyẹn o. Ó jẹ́ tètè lọ fi ọwọ́ ọmọ ẹ bọ ọṣọ. Kò sí ohun tí o lè fi mí ṣe ní tèmi o. Ọmọ mi kò sì gbọ́dọ̀ kú. Gbogbo àṣírí ẹ kúkú ti tú. Bí o ṣe pa ìyálé ẹ, gbogbo ayé ti mọ̀. Ó sì lè pa mí ní tèmi àfi bí o máa ṣe ara ẹ. Ọ̀rọ̀ yìí gún Yàwẹ̀ nínú. Ó tutọ́ sókè, ó fojú gbà á. Ó bẹ̀rẹ̀ sí ṣẹ́ èpè ọ̀kan kò jọ̀kan. Bí òun bá mọ̀ nípa ikú ìyálé òun, kí gbogbo ọmọ kú sán òun lójú
àti oríṣiríṣi èpè kẹ̀ǹgbẹ̀kẹ̀ǹgbẹ̀ tí kò ṣeé fetí kọ́. ṣùgbọ́n abúrafẹ́kẹ́ kò fẹ́ ní ọ̀rọ̀ bíi pé gbogbo èpè tí ìyáálé ṣẹ́ kò jọ lójú. Ó ní ìwọ burúkú yìí, ẹyẹ ti rókún ẹ, ìwọ tí o ti jẹ ohun képè tó wá ń ṣépè èké, ta ni ò mọgbọ́n káfẹ́ ẹran sẹ́nu káwá tì. èyí tó ya gbogbo èèyàn lẹ́nu ni pé nígbà tí àwọn àgbààgbà ilé jókòó láti parí ìjà fún àwọn obìnrin méjèèjì, ẹnì kìíní rojọ́ ẹnì kejì rò, wọ́n ní kí ọkọ wọn sọ èyí tí ó bá mọ̀ nípa rẹ̀ sí i. ó dọ̀bálẹ̀, ó ṣàdúrà fún baálé àti gbogbo àwọn ọmọ ilé. ó ní òun kò mọ̀ púpọ̀ sí ìjà yẹn, ṣùgbọ́n kí gbogbo ilé bá òun bẹ àwọn méjèèjì dáadáa. ẹni àkọ́kọ́ ni Yàwẹ̀. ó dàbí ẹni pé láti ìgbà tí òun ti fẹ́ Bímpé ní ara rẹ̀ ti ń gbóná hehe. ẹ̀fọ́ kí ilé ẹ̀fọ́ láwo kí wọ́n tó bá òun bá Bímpé náà dáadáa. ẹnu Bímpé yá jù. ó ní ikú ọ̀jẹ̀rìn tí ó mẹ́nu bà, bí ó ti bá ọ̀rọ̀ dé ibẹ̀ yìí wọn kò jẹ́ kí ó tilẹ̀ sọ ọ́ délẹ̀. ọ̀pọ̀ àwọn ènìyàn kùn wọ́n ní ẹni rere. Ògúndélé tún bá ọ̀rọ̀ rẹ̀ lọ. ó ní ikú ọ̀jẹ̀rìn tó mẹ́nu bà yẹn kò yẹ bẹ́ẹ̀ lóòótọ́. ikú ọ̀jẹ̀rìn kò yé mi, ṣùgbọ́n bí ìyá baálẹ̀ bá lẹ́yẹ kò yẹ kí àti ẹnu Bímpé gbọ̀n. ọ̀hún ẹni tí kò ṣàìsàn kankan pẹ́ títí, ìgbóná ọjọ́ méjì péré, ṣùgbọ́n ọ̀rọ̀ kò ì tó sọ. ẹnu ya gbogbo ènìyàn tó jókòó. baálé gan kò mọ bí a ti lè gba irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ mú. Yàwẹ̀ dìde fù ú, ó so mọ́ ọkọ rẹ̀. ó ní ọ̀rọ̀ wo ni kò tí ì tó sọ? ohun tí o bá rí o máa sọ dandan lónìí ni. èyí ni pé àjọrò ìwọ pẹ̀lú ìyàwó ẹ ni pé èmi ni ó pa ìyáálé ẹ. ìwọ lónìí ni ó máa pa èmi náà. kíá ó ti yán Yàwẹ̀ ní etí méjì. gbogbo àwọn tí ó wà níjókòó dìde wọ́n lájà, ṣùgbọ́n ṣe ni Yàwẹ̀ ń rí bí ògbìgbí. lílù tí ọkọ rẹ̀ lù kọ́ ni ó ń dùn tó bẹ́ẹ̀, bí kò ṣe orúkọ rẹ̀ tí wọ́n fẹ́ bàjẹ́. síbẹ̀ Ògúndélé kò dákẹ́ lẹ́nu. ó ń sọ mẹ́sàn-án mẹ́wàá lẹ́nu. ó ṣe bí olóògùn. ó ní má ṣe rò pé o lè ṣe eléyìí bíi ti àkọ́kọ́. kò lè ṣeé ṣe bí o bá perí rẹ̀ ní ibi. jẹ́ kí n sọ fún ọ, orí ẹni yóò dàlé. máa jẹ́ kí ó yé ẹ pé olóògùn lọkọ àjẹ́. ọmọdé ń ṣe ẹ́. bí o bá gbèrò ibi kan síbi pé ọ̀sán gángan là á gbọ́ kú aró, ògìgì là á fọ́ ìwò, orí olóbùtù lòbùtù ń búlé. bí ṣẹ́gi sóró bá ṣẹ́gi, orí ara rẹ̀ ní iṣẹ́ ilé. níjọ́ tí òróró ẹyin adìẹ bá forí sòkúta ní ìbá ìwà ara rẹ̀ jẹ́. níjọ́ ìgbín bá fẹnu bá iyọ̀, níjọ́ Olódùmarè ní pé. bí Ògúndélé ti ń pọ̀fọ̀ ní oúnjẹ atare lẹ́nu tí ó sì ń tú jáde kúrúrú. á pe ọ̀rọ̀ yìí lówẹ̀, ó láró nínú. ariwo ń sọ lala, gbogbo ọ̀dẹ̀ ń rúgùdù. àwọn ará ilé pé bí rí, wọ́n ń pé kó tó, wọ́n sì ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ lábẹ́nú sí ara wọn. àwọn obìnrin mẹ́ta kan dúró lẹ́bàá ọ̀nà àbábọ́sóde, wọ́n ń fọwọ́ luwọ́. ìyá Ṣọlá sọ̀rọ̀ jáde. ó ní ìyá Aláyí, àṣírí ọ̀rọ̀ wa tú lónìí po. àṣé bí ọ̀rọ̀ ikú ìyá Alákàrà ti jẹ́ nìyẹn. àṣé ìkà ènìyàn ni ìyá tí máa ń ṣe ọ̀yàyà dáadáa yìí. àwọ̀tẹ́rẹ́ bonú kò jẹ́ ká rí kùn ara ẹni. ìyá Aláyí ní ẹ jẹ́ kí a tọrọ ìdáríjì o, kí Ọlọ́run má gbà wá lẹ́nu. ìyá Ìbàdàn kò jẹ́ kí ìyá Aláyí sọ̀rọ̀ délẹ̀ tí ó fi gbà mọ́ lẹ́nu. kí ni òun wí yìí? irú ìdáríjì wo ni kí a máa tọrọ? ṣé ọkọ rẹ̀ yóò wá rí ọ̀rọ̀ ara rẹ̀ tì ni? ìyá Aláyí tún ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ ní ohun tí ó mú mi sọ bẹ́ẹ̀ ni pé ìtàn ìjímèrè lójú wa òtó tó bá ṣe pé tọ̀bọ ni. ìtàn ìjímèrè lójú wa òtó tó bá ṣe pé tọ̀bọ ni. a ó sọ díẹ̀ níbẹ̀. ṣe bí ojú gbogbo owó wa yìí náà ló ṣe. bí ìyá Alákàrà ti ń ṣu bẹ́ẹ̀ ló ń bì gọ̀rọ̀rọ̀ tí ọkọ rẹ̀ dé mọ́ oko tó ń gbo ewé fún un. ìgbà tó di pé ẹ̀pà òbóró mọ́ ni wọ́n tó kígbe lọ sí abúlé bàbá ẹlẹ́ṣin. ṣé bí àwọn ọmọ bàbá ẹlẹ́ṣin ló bá rù wálé tó ń tẹ̀mí kan lẹ́nu. kì í ṣe ìgbà yìí gan lókè lọ sí abúlé mìíràn ni. bí kò jẹ́ bẹ́ẹ̀, ọwọ́ bàbá yìí gan ni ìyá Alákàrà ìbá dákẹ́ sí.
ìgbà tí ọ̀rọ̀ yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ bàbá yìí mú àdó kan tí wọ́n dì lórí àti ìdí jáde inú rẹ̀ lọ́nà méjèèjì fún aláìsàn tó ń pọ̀fọ̀ pé a kì í tẹnu ṣu a kì í tìdí bì kí ó tó di pé ọ̀rọ̀ le sí i. Tíṣà ilé ìwé abúlé wa gba bàbá níyànjú pé kí ó gbé ìyá alákàrà lọ sí ilé ìwòsàn ní Òṣogbo. Bàbá ò gbà. Ìgbà táṣọ òbọ̀ ọmọ yẹn mọ́ tí ọmọ yẹn ti rìn hòhò wọ ọjà tán ló wá sọ pé ẹnìkan ló pa ìyàwó òun ṣùgbọ́n ṣá o ohun tó sápamọ́ kedere ni lójú Olúwa àwọn méjèèjì yóò kú ni tó bí ó bá ṣe bẹ́ẹ̀ lórí kí Ọlọ́run má jẹ́ kí a ti bi ọ̀rọ̀ ọlọ́rọ̀ dáràn o. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta túká láìpẹ́ ìròyìn ti dé ọ̀lẹ́yọ̀ lọ́dọ̀ àwọn bàbá Yàwẹ̀ kíá wọ́n ránṣẹ́ láti lọ pe Yàwẹ̀ wá ní ilé ọkọ rẹ̀. Lẹ́yìn tí Yàwẹ̀ ti lọ tán àwọn àgbààgbà ilé tó pe ara wọn jọ wọ́n pe Ògúndélé láti sọ bí ó ṣe mọ̀ pé Yàwẹ̀ ló pa Ọ̀jẹ̀rìn. Bóyá níṣe ni Yàwẹ̀ tá Ọ̀jẹ̀rìn ní àáké ni tàbí ó fún un ní májèlé jẹ. Ó yẹ kí gbogbo ilé gbọ́ nítorí ẹjọ́ ni ọmọ ń kọ́ ọmọ kì í kọ́ ìjà. Ijó tí a bá sì máa jó ní gbangba ó yẹ kí a jó oníkọ̀rọ̀ wo bí Ògúndélé kò bá rí ìdí pàtàkì fi lélẹ̀ lórí ọ̀rọ̀ náà ọ̀ràn dídá ni. A kò kúkú mọ itú tí àwọn ará ilé Yàwẹ̀ fẹ́ pa tí wọ́n fi ránṣẹ́ wá mú un. Bí àkàsọ̀ ọ̀ràn yóò bá bọ́ lulẹ̀ ẹnìkan kì í gbọ́ gbìn. Ògúndélé dọ̀bálẹ̀ ó ṣàdúrà fún baálé àti gbogbo ìjókòó. Ó ní ohun tí òun wí òun kò yọ wí rárá. Bí Àtaọ̀já bá pe òun yóò rí ọ̀rọ̀ sọ fún un lórí ikú Ọ̀jẹ̀rìn. Ó lè kì í já àgbà kó má ṣe lójú fìrí. Ó ní lẹ́yìn ikú Ọ̀jẹ̀rìn ni òun lọ sí ọ̀dọ̀ bàbá Ọlọ́sàn ilé alukoso láti wádìí ọ̀rọ̀ náà. Bàbá Ọlọ́sàn ló jẹ́ kí òun rídìí ọ̀rọ̀. Ọ̀sanyìn ní kí olówó rẹ̀ béèrè lọ́wọ́ mi ohun tó ń dùn mí lọ́kàn tí mo fi wá. Mo ṣàlàyé pé nípa ikú Ọ̀jẹ̀rìn ni. Ọ̀sanyìn sọ pé kòkòrò tó ń jẹ ẹ̀lú ara ẹ̀lú ló wà o. Ṣé ẹ̀ ń gbọ́? Èyí ni pé ẹni tó ṣiṣẹ́ yìí kò jìnnà sí mi. Ọ̀sanyìn ní ẹni tí ó ṣe iṣẹ́ yìí gan-an ni ájò rẹ̀ yóò pọ̀ jù. Ṣé ẹ̀yin náà mọ̀ ẹ̀dẹ̀ máa ń gbọ́ ohun tí Yàwẹ̀ ṣe nígbà náà bí ó ti ń kó mi bẹ́ẹ̀ ló ń kó èébì. Ó sáré lọ abà bàbá ẹlẹ́ṣin fún ìrànlọ́wọ́. Ó ló pàdí mọ́ pọ̀ tíṣà láti fi mú mi gbé aláìsí lọ sí ilé ìwòsàn ìjọba kí n lè tún lọ wọ gbèsè. Ṣé ẹ rí alájò gbígbóná olóore kàyàkàyà? Ṣé ẹ̀yin náà rí i pé ẹni tó ṣe iṣẹ́ yìí kò ní wíwá kiri mọ́ bí ọ̀rọ̀ ṣe jẹ́ nìyẹn. Olóyè Fálànà béèrè bóyá aláyẹ̀wò dárúkọ Yáwẹ̀mí gẹ́gẹ́ bí ẹni tó pa Ọ̀jẹ̀rìn. Ògúndélé ní rárá ṣùgbọ́n bí òwe ni à ń lu ìlú ògídìgbò ọlọ́gbọ́n níjó ọ̀mọ̀ràn ní mọ̀. Ògúndélé fẹ́rẹ̀ má ìdákẹ́ lẹ́nu tí àwọn oníṣẹ́ ọba méjì fi wọlé. Wọ́n kí gbogbo ìjókòó àwọn náà kí wọn pẹ̀lú ọ̀yàyà. Ọ̀kan nínú wọn béèrè Fálànà ó sọ pé kábíyèsí ní kí ó wá kí ó sì mú Ògúndélé lọ́wọ́ àti àwọn olóyè mẹ́rin. Olóyè Fálànà dìde ó bọ́ sílé ó mú owó ọ̀kẹ́ kan ó fún àwọn oníṣẹ́ ọba. Ó ní kí wọ́n sọ fún kábíyèsí pé àwọn ń bọ̀ láìpẹ́ ṣùgbọ́n Ògúndélé kò jẹ́ kí ó dákẹ́ lẹ́nu tí ó fi takú. Ó ní òun kò lọ sí ilé ọba o bí ó bá ṣe lórí ọ̀rọ̀ Yàwẹ̀ ni wọ́n ránṣẹ́ sí òun kò lọ. Kódà bí òyìnbó funfun bá ránṣẹ́ wá èmi Ògúndélé aláàárá ìbọn òkùnkùn ní dáhùn. Ẹnìkan ò lè gba kàkà lọ́wọ́ àkìtì a kì í gba ilé bàbá ẹni lọ́wọ́ ẹni. Ọba kan ò lè gbé mi nídìí kúrò nílé bàbá mi. Ẹ sọ fún kábíyèsí pé èmi Ògúndélé ò wá o kí olúkúlùkù fi tiẹ̀ ṣe tiẹ̀. Bí ẹnikẹ́ni bá dá sí ọ̀rọ̀ yìí tí kò mọ̀ dá sí olúwa rẹ̀ yóò kan àbùkù. Ẹ yá kìlọ̀ fún kókó kó ṣe gáfárà forí. Ẹ kìlọ̀ fún gẹ̀gẹ̀ kó ṣe gáfárà fọ́rùn. Ẹ kìlọ̀ fọ́ tí òyìnbó kó ṣe gáfárà fónímọ̀lé. Àwọn ènìyàn ń fọwọ́ bò ó lẹ́nu pé ọ̀rọ̀ tó ń sọ yìí ti pọ̀ jù. Ó jẹ́ dákẹ́ ṣùgbọ́n ń ṣe ló ń tú wọ́n rán bí ejò àìjẹ. Ọ̀kan nínú àwọn ìránṣẹ́ ọba dáhùn ní a ó jíṣẹ́ yín pé ìwọ Ògúndélé ní kábíyèsí kò lágbára láti mú ọ wá sí ààfin àti pé kí kábíyèsí fọwọ́ mú ilé bàbá rẹ̀ ìwọ náà yóò fọwọ́ mú ilé bàbá rẹ̀.
ní ìparí ìwọ Ògúndélé sọ pé bí kábíyèsí bá dá sí ọ̀rọ̀ yẹn yóò tẹ̀ sí i àbí bẹ́ẹ̀ kọ́. Olóyè Fálànà pé àwọn ìránṣẹ́ méjèèjì ó bẹ̀ wọ́n pé kí wọ́n má wo ti Ògúndélé tí inú ń bí a bá rán wọn níṣẹ́ ẹrú kí wọ́n fi tọmọ jẹ. Àwọn ìránṣẹ́ ọba jáde lọ gbogbo ilé tún pé Ògúndélé ó kọ́kọ́ yan bíríkísá bí ẹni tó ní ọba kan tó fẹ́ jẹ ṣùgbọ́n Fálànà kí òṣàdélé ìfọ́n fún un. Ó ní Ògúndélé ṣé kìí ṣe pé o mú kánnánú yó kí ni ó gbójúlé gan? Ó jọ pé o ti pawó ọ̀ràn kan sílé tí o fẹ́ náà ń dán. Àwa kìí ṣe ọ̀daràn nínú ilé yìí gbogbo ìlú ló sì mọ̀ wá bẹ́ẹ̀. Bó bá ṣe pé gbéníyàn bá ti dàgbà tó ló ṣe ń lọ́gbọ́n lórí tó ni bí wọ́n bá fi irú ẹ̀ ṣe ọba ìlú ó yẹ kí o lè kájú ẹ̀. A mọ̀ pé àwa la bí ọ ṣùgbọ́n ìwà tí o bẹ̀rẹ̀ sí hù yìí jọ ti àgbẹ̀tọ̀débọ̀. O ti gbéyàwó fọ́mọ o tún ń hùwà bíi mọ̀jẹ̀sín. Wọ́n ní pàákà kì í jàkàrà eégún kì í jẹ ìwòwò ijó téégún bá tọwọ́ bọ̀ agbada èdì fẹ́ mára ọ̀run ni. Ó dàbí ẹni pé èdì fẹ́ mú Ògúndélé o. Nígbà tí bàbá rẹ wà láyé èmi kì í wò lójú èmi ń bá ọ sọ̀rọ̀ ó wá múra kankan àìjọni lójú lọ́sàn-án ní súnmọ́ ọ̀hún lóru. Àìjọni lójú nílé ló mú ọ máa sọ kàtàkàtà sí odidi ọba pé kí ó gbé ẹnu ẹ̀ sọ́hùn. Báwo là á ṣe lè máa sọ̀rọ̀ ìgbàgbọ́ kábùtì Jésù sẹ́yìn ọba tó nílùú? Ní ayé òde òní tí àwọn ọlọ́pàá ń lo agbára ìjọba àwọn ọba aláyélúwà tún lágbára láti pàṣẹ mú àti tú sílẹ̀ fún ọlọ́pàá. Bí a ti ń fa ọ lọ́tún tá à ń fa ọ lósì pé kí o má dáràn etí ọ̀ràn dídá ni o ti ń rìn. Nígbà tí mọ̀kú kò bá mọ̀ wò tó ń bọpá tí mọ̀kú ò mọ̀ wẹ̀ tí ó mọ̀kùn lódò tí mọ̀kú tún sọ̀rọ̀ ogun láìlájá ìgbà wo ni mọ̀kú ò ní kú sí o? Bí o bá ń gbé ọ̀rọ̀ rẹ lọ báyìí n kò mọ̀ bí o ṣe fẹ́ gbé ọ̀rọ̀ rẹ gbà tí o lè fi yọ lọ́wọ́ ọ̀ràn dídá. Ṣùgbọ́n ẹni tójú rẹ̀ ò rọ́ràn rí ni ọ́ tí fọmọ orógùn ẹ̀ fọkọ. Bí Olóyè Fálànà ti ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ bẹ́ẹ̀ ni ara Ògúndélé jó dáadáa sí. Ẹsẹ̀ rẹ̀ méjèèjì ń gbọ̀n welewele bí ewé ojú omi bí n pé náà ń kanlẹ̀ kìkìkiri bí ó ti ń wọlé ló ń jáde. Kò lè dé ọ̀dọ̀ baálé tí wọ́n ti ń bá ọkọ rẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n díẹ̀díẹ̀ ta sí i létí nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Òun náà sì ń wí wínrínwínrín lẹ́nu. Ó ń gbọ́ nígbà tí Sàlámì ń sọ fún Ògúndélé kí ó dọ̀bálẹ̀ kí ó túbá fún Fálànà tí í ṣe baálé wọn. Ó sì ṣe bẹ́ẹ̀. Ara Bímpé kò wá gbà mọ́ nígbà tí Sàlámì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìsọ. Ó béèrè ohun tí Ògúndélé fẹ́ rò lẹ́jọ́ bí ọ̀rọ̀ bá di ti ọlọ́pàá. Ó béèrè ohun tí ó fẹ́ rò nílé ọba nípa ikú Ọ̀jẹ̀rìn àbí ọ̀rọ̀ tí Ọ̀sanyìn náà ni ó fẹ́ sọ. Kí ni ó fẹ́ sọ pé ó fa ìjà tí ó fi lu Yàwẹ̀? Sàlámì ní Ògúndélé ti kọjá ààyè ẹ̀ nípa lílù tí ó lu Yàwẹ̀. Ó ní ohun tí ará òde máa pè ní pé ìtorí Bímpé ni Ògúndélé fi lu Yàwẹ̀ àbí kò jọ bẹ́ẹ̀ ni? Ó ní ará ilé ní ìmọ̀ ní àmòdì wèrè lára òde máa pè é. Gbogbo ìjókòó dáhùn pé bẹ́ẹ̀ ni. Kí á ní Bímpé jáde ó yọ sí àárín ìjókòó ní kì í ṣe torí mi ni wọ́n fi nà o ìwà rẹ̀ ló kó yà jẹ́ o. Gbogbo ìjókòó dẹnu bò ó pé kí ó gbé ẹnu rẹ̀ dání. Àwọn tí ó fi ọ̀rọ̀ àwọn ò fi ọ̀rọ̀ àwọn lọ àti pé bí àwọn bá tún gbọ́ tí ó wúkọ́ àwọn fi ìyà sú síbẹ̀ ẹnu rẹ̀ kò pamọ́. Àwọn tí ó máa tayé jóná dọ̀run àgbàyà gbogbo. Alàgbà Sàlámì pé ààyè ìbújókòó rẹ̀ dà. Orí àga gbọọrọ kan báyìí ni ó ti jókòó tẹ́lẹ̀. Ó dìde ó bọ́ bàtà ẹsẹ̀ rẹ̀ ó lọ jókòó lórí ẹní lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ baálé. Ó sì fi ẹ̀yìn ti ògiri. Ó ní àjókòó àìfẹ̀yìntì bí ẹni náà róni. Ó tún dára báyìí. Sàlámì tó ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ ó ní àwọn ìyàwó ẹ méjì ń jà ó wá pọ̀n sẹ́yìn ọ̀kan láti bá ìkejì jà. Èyí fi hàn pé ìwọ gan ló dẹ Bímpé síyàwó ẹ nìyẹn. Sàlámì jẹ́ kí ó yé Ògúndélé pé ìwà òríyàwó kọ̀yálé ti pọ̀ jù fún ẹ nínú ọ̀ràn yìí.
kíyàwó tó wọlé kò sí ìjà láàrin Ògúndélé àti Ọ̀jẹ̀rìn, ṣùgbọ́n ní kété tíyàwó wọlé tán ni Ọ̀jẹ̀rìn kò mọ ohun kó ń ṣe mọ́ títí ó fi kú. Ẹnikẹ́ni kò bá wọn parí ìjà rí títí Bímpé fi dé. Yàwó tó mọ̀ ọ́n ṣe mọ́ ní láti ìgbà tí Bímpé tún ti dé nìyẹn títí di òní yìí. Yàwó tilẹ̀ wá di apànìyàn báyìí. Ká tilẹ̀ pa ìyẹn tì, èwo ni ti ilé ti Ògúndélé àti ti ilẹ̀ tí Ògúndélé tún ha nígbà tí ọba ránṣẹ́ wá. Ṣé kí ẹrù lè bá ọba ni ó ṣe ń kí ara rẹ lójú àwọn ìránṣẹ́ ọba ni kí ọba má lè fi ìyà jẹ ọ́ bí o bá ṣẹ̀kọ́. Òjò ṣú dẹ̀dẹ̀, ajá wa ń bẹ̀rẹ̀ sí ní gbó. Ṣé gbogbo ajá wa pé kí òjò má rọ̀ ni? Sàlámì dìde ó dọ̀bálẹ̀ níwájú baálé ó ní kára yín ó lè wà lágbà. Baálé ní dìde lé ọmọ yìí. Sàlámì tún bá rọ rẹ̀ lọ. Ẹ jẹ́ kí á dìde láti lọ dá kábíyèsí lóhùn. Bó bá wo Ògúndélé kó tẹ̀lé wa, bí kò wù kó jókòó ti Bímpé rẹ̀ níyẹ̀wò. Bó bá sì délé ọba, bí ó bá fẹ́ kí ó gbá ọba létí. Àpọ́nlé òkú ni bó o dọ̀run o sọ̀run re. Nígbà tó bá dọ̀run kó lọ bá ọ̀run jẹ́. Báwọn tó wà lọ́run bá gbà fún un kò séyìí tó kàn wá níbẹ̀ mọ́. Ẹ jẹ́ ká gbọ́ láti ilé agbára. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúfì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ? Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúfì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Láìdé máa kà á lọ. Kàsíwálé àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland time. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́ aago 9 lẹ́yìn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Dayọ̀ Agbọ́lá níbẹ̀rẹ̀ ó ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ làwọn fún ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ẹ bó ṣe jẹ́ gangan nìyẹn o. Orí àyọkà náà la wà o. Ẹ máa gbádùn rẹ̀ nìtó. A ti bọ́ sí orí kẹta báyìí. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣẹ̀ ń join wa, ìwé lè tá nǹkan lọ́wọ́ ní fìlà lóbìnrin. A ti bọ́ sí orí kẹta. Ẹ máa bá wa ká lọ. Ilé ọba ti dá wáì. Ọba pàápàá kò sí ní ìjókòó. Gbogbo àwọn ará ilé Ọ̀yáwẹ̀mí tó wá fẹjọ́ sùn ti padà sílé. Ojú wọn ni àwọn ìránṣẹ́ ọba fi ń jíṣẹ́ gbogbo ìsọkúsọ tí Ògúndélé sọ sí ọba. Bí wọ́n ti jíṣẹ́ tán, ojú ọba yí padà. Ó ní kí àwọn tó mẹ́jọ wá máa lọ ilé. Ìrònú gba ọkàn ọba. Irú ẹ̀gbin wo ni mò ń rí yìí? Bí a kò bá pa ìjì hàn ìjì, ẹ̀rù kò ní máa ba ọmọ ìjì mèrè. Ó yẹ kí n kọ́ Ògúndélé lọ́gbọ́n tàbí kí n jẹ́ kí ọlọ́pàá lọ mú un kí wọ́n lọ sọ sí àtìmọ́lé fún ọjọ́ 2 sí 3 níbẹ̀. Bí ẹ̀fọn bá jẹ́ yóò mọ̀ pé irun ìpéǹpéjú ó ṣàgbà irun àgbọ̀n. Ṣùgbọ́n bí mo bá ṣe yìí, ohun tí yóò túmọ̀ sí ni pé èmi pàápàá kò ní agbára kankan tí mo lè dá lò. Agbára ọlọ́pàá ni mo gbójúlé. Ohun tí mo máa ṣe ni pé kí n kọ́ àwọn tó wá fẹjọ́ sùn lọ́gbọ́n kí wọ́n lọ pẹjọ́ ìbanilórúkọ jẹ́ sí ilé ẹjọ́. Ó sì gbọ́dọ̀ jẹ́ ilé ẹjọ́ tí mo ti ń ṣe alága. Ibí yìí gan ni mo ti lè fi imú Ògúndélé dán irin. Ọba ránṣẹ́ sí Láwùyí tó mú ẹ̀sùn wá. Ó sọ fún un pé òun kéré sí ọ̀rọ̀ tí wọ́n mú wá láti parí lábẹ́lé. Ó ní kí wọ́n lọ bá akọ̀wé kóòtù kí wọ́n lọ pe ẹjọ́ ìbanilórúkọ jẹ́. Kí ó tó wákàtí kan, òun fẹ́ gbọ́ àbọ̀. Gẹ́gẹ́ tí Láwùyí lọ tán ni kábíyèsí wọ ilé. Kò sì ju nǹkan bí 30 ìṣẹ́jú lẹ́yìn náà tí olóyè Fálànà, Sàlámì, Yésúfù àti Ògúndélé dé ilé ọba. Olóyè Fálànà pe ìránṣẹ́ ọba kan, ó ní kí ìránṣẹ́ yìí bá òun dé ọ̀dọ̀ kábíyèsí
kí ó sọ fún un pé àwọn ti dé. Ìránṣẹ́ yìí wọ ilé lọ, ó pẹ́ díẹ̀ ó jáde, ó ní kábíyèsí ti sùn. Ó béèrè bóyá wọ́n á lè jókòó títí ọba fi jí tàbí wọ́n á padà wá. Wọ́n ní àwọn á jókòó. Lẹ́yìn nǹkan bí 30 ìṣẹ́jú, kábíyèsí jáde sí ààfin. Ó ti múra láti lọ sí ibì kan. Bí wọ́n ti rí kábíyèsí, gbogbo wọn dọ̀bálẹ̀, wọ́n ní kábíyèsí o. Ọba náà rẹ́rìn músẹ́, ó wojú gbogbo wọn, ó rí Ògúndélé lórí ìdọ̀bálẹ̀. Ẹnu yà, ó ní Ògúndélé alára àbọn, kí ló ń wá níbí? Ṣé àbùkù tí o wí ni o wá fi kàn mí ni? Olúkúlùkù ló ṣáà ní ilé bàbá rẹ̀, kí ni o tún wá nínú ilé bàbá tèmi o? Bí ó ti ń wí báyìí ni gbogbo wọn ń pè é, kábíyèsí ọmọ yín ni, ẹ foríjì, ìbínú òmọ̀polówó òun kò lẹ́sẹ̀ nílẹ̀. Sàlámì ní kábíyèsí ògógóró ni ó mu yó tó fi ń ta kàtàkàtà bẹ́ẹ̀. Ọba béèrè bóyá inú rẹ̀ tó ń bí ti rọ̀ tán. Wọ́n ní ó ti rọ̀ kábíyèsí. Ó tún béèrè bóyá ògógóró tó mu ti dá lójú ẹ̀. Wọ́n ní ó ti dá kábíyèsí. Kábíyèsí ní kí wọ́n dìde jókòó. Gbogbo wọn jókòó, ṣùgbọ́n ó dàbí ẹni pé àyà Ògúndélé ti gan mọ́ ilẹ̀, kò dìde. Ọba sọ fún wọn pé òun kò lè ráyè gbọ́ ọ̀rọ̀ wọn, àti wípé òun kò lè ráyè gbọ́ ọ̀rọ̀ wọn ní àkókò yẹn nítorí pé òun lọ sí Ìbàdàn. Yóò sì gba òun tó ọjọ́ 2 kí òun tó dé. Ó ní kí wọ́n wá pàdé òun ní òwúrọ̀ ọjọ́ 9 tí í ṣe ọjọ́ Ajé. Kí ọba tó dákẹ́ lẹ́nu, Láwùyí kànlẹ̀kùn, ó ṣí fìlà, ó ní kábíyèsí, mo ti ṣe bí ẹ ti wí. Ọba kò fèsì. Láwùyí bọ́ síta. Ọba náà fẹsẹ̀ lé ẹnu ọ̀nà, ó jáde. Ìgbà yìí ni Ògúndélé tó ṣí àyà nílẹ̀. Ọba bọ́ sínú ọkọ̀ rẹ̀, ó gba Ìbàdàn lọ. Olóyè Fálànà àti àwọn ènìyàn rẹ̀ náà dìde, wọ́n gba ilé lọ. Kò ju ìṣẹ́jú 10 tí wọ́n wọlé ni oníṣẹ́ ọba kan wọlé tó sọ pé òun béèrè Ògúndélé. Wọ́n júwe yàrá rẹ̀ fún un. Ògúndélé náà ti gbọ́ nínú ilé pé ẹnìkan béèrè òun. Ó yára ṣílẹ̀kùn, ó bọ́ síta. Gbogbo ilé ti péjọ láti mọ ohun tí oníṣẹ́ ọba tún wá ṣe. Ṣebí àṣẹ̀ṣẹ̀ darí ilé ọba láìpẹ́ yìí ni. Oníṣẹ́ ọba tú àpò rẹ̀, ó mú ìwé kan jáde, ó fi nawọ́ sí Ògúndélé. Ògúndélé kò kọ́kọ́ fẹ́ gbà á, ṣùgbọ́n ó ṣọkàn ọkùnrin, ó gbà á. Oníṣẹ́ ọba ṣe àlàyé fún un pé ìwé ìpẹ̀jọ́ ni òun. Ògúndélé fẹ́ mọ ẹni tí ó pe lẹ́jọ́ sí kóòtù. Oníṣẹ́ ọba tó yẹ ìwé yẹn wò, ó ní ọ̀yáwó èmi ni. Èrò ọkàn Ògúndélé ni pé ìyàwó òun lọ jáwé ìkọ̀sílẹ̀. Ó gbé ìwé, ó di ọ̀dọ̀ baálé, ó ní ìyàwó má ti jáwé wá. Baálé náà dáhùn ní ìwé jíjá báwo? Bí a bá ń jà bíi ti kákúkọ̀, láti láéláé ni tọkọtaya ti máa ń jà, tí wọ́n sì máa ń parí rẹ̀. Ṣé nítorí èdè àìyedè yìí ló wá lọ jáwé sí? Orí àròyé yìí ni wọ́n wà tí ọmọ Sàlámì kan Lákúnlé fi darí òde. Ó gba ìwé yìí lọ́wọ́ wọn, ó yẹ̀ wò, ó pe àkíyèsí wọn sí ohun tí ó wà nínú ìwé náà. Ó ní kì í ṣe ìwé ìkọ̀sílẹ̀ láàrin ọkọ sí aya ni èyí, bí kò ṣe ìwé ìpẹ̀jọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Olùpẹ̀jọ́ yìí sì fẹ́ gba àpò owó 10 fún ẹ̀sùn yìí. Ọjọ́ Ajé, ọjọ́ 8 sì ni ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀. Olóyè Fálànà ní kí Kúnlé ṣàlàyé ohun tí ìbanilórúkọjẹ́ túmọ̀ sí. Kúnlé ní ẹ̀ṣẹ̀ ńlá ni ìbanilórúkọjẹ́. Fún àpẹẹrẹ, bí ẹnìkan bá pe ẹnìkejì lólè tí kò sí rí ẹ̀rí pàtàkì láti fìdí ẹ̀sùn olè náà múlẹ̀ níwájú ilé ẹjọ́, ẹni tí a pè lólè ṣùgbọ́n tí kò jalè yẹn ní ẹ̀tọ́ láti béèrè fún owó ńlá lórí ẹ̀sùn yẹn nítorí pé ọ̀daràn ti bà òun ní orúkọ jẹ́. Ògúndélé ní ta ló wá pe ìyàwó ẹ̀ lólè? Kúnlé Akọ́dà ní kì í ṣe olè nìkan ni wọ́n fi ń ba ènìyàn lórúkọ jẹ́ o. Bí ẹ bá pe ẹnìkan ní apànìyàn tí kò sì rí bẹ́ẹ̀, ọ̀ràn dídá ni. Àfi bí ẹ bá rí ìbọn tàbí àdá tí ó fi pa ẹni náà tí ẹ tó lè jàbọ́ ni ẹ tó lè jàjàbọ́. Ní àkókò yìí àwọn ènìyàn ti ń pọ̀ nílẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Bímpé náà wà nítòsí. Kúnlé tó ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ ní
bí ọ̀daràn bá jẹ̀bi ẹ̀sùn yìí kóòtù á pàṣẹ pé kí ọ̀daràn sanwó fún ẹni tó bà lórúkọ jẹ́. Bí kò bá rí owó san, ilé-ẹjọ́ lè pàṣẹ kí wọ́n ta gbogbo dúkìá rẹ̀. Bí èyí kò bá ká, ilé-ẹjọ́ lè pàṣẹ kí wọ́n mú un lọ sí ọgbà ẹ̀wọ̀n. Ẹ̀ṣẹ̀ ńlá ni o. Oríṣi irú ẹjọ́ báyìí ni mo ti rí. Ṣé ọdún 11 tí mo ti ń ṣiṣẹ́ ní kóòtù nìyí? Olóyè Fálànà ní bẹ́ẹ̀ ni. Ògúndélé ní èmi ò pé yàwó ẹ̀ lápá nìyẹn. Orúkọ rẹ̀ wo ni mo wá bàjẹ́ gan-an? Gbogbo àwọn èèyàn kùn lọ. Fálànà ní bóyá ikú ọ̀jẹ̀rìn tí ó ra mọ́ yàwó ẹ̀ lọ́rùn ló pé ọ̀lẹ́jọ́ sí. Ògúndélé ní bó bá jẹ́ tèèyàn ni àṣìṣe pátá ni yàwó ẹ̀ ṣe o. Bímpé ló yẹ kó pè lẹ́jọ́ fún eléyìí, kì í ṣe èmi Ògúndélé. Bí ó bá sọ pé mo na òun, mo gbà. Ṣùgbọ́n Bímpé kò jẹ́ kí Ògúndélé parí ọ̀rọ̀ rẹ̀ tó fi gbé ta. Ó ní ògbó àgbà àyà ṣé èmi ló wá yẹ kó pè lẹ́jọ́? Olórí burúkú ni ìwọ yìí. Mo ṣe bí ìwọ ló sọ fún mi pé yàwó ẹ̀ ló pa ọ̀jẹ̀rìn. Ó wá fẹ́ yí agbádá ọ̀rọ̀ yìí lé mi lórí. Àbí bẹ́ẹ̀ kọ́, Ọlọ́run ni ó gbọ́ ẹrù tí kì í ṣe tiẹ̀ lé ọ lórí. Bímpé bínú kúrò níbẹ̀, ó wọlé lọ, ó ń palẹ̀ ẹrù rẹ̀ mọ́. Àwọn ìjókòó tó ń bá ọ̀rọ̀ wọn lọ. Kúnlé tún yẹ ìwé yẹn wò dáadáa. Ó ní orúkọ 3 ló wà níbẹ̀. Ẹni tí ó pẹjọ́ ni Ọyáwẹ̀mí Àjílé. Ó sì pè àwọn méjì lẹ́jọ́ pọ̀. Àwọn náà ni Ògúndélé Àlàbí àti Adébímpé Àbákẹ́. Ògúnlù túbọ̀ sínú omi, ara rọ̀. Gbogbo gàràngàrà Ògúndélé rọlẹ̀ wàyí. Jẹbẹtẹ gbọ́mọlé lọ́wọ́. Ó wá ń wò yéleyéle bí ẹni tó bọ́ lọ́wọ́ oníwèélé. Bímpé ti kó ẹrù rẹ̀ tán. Bó tilẹ̀ jẹ́ pé inú àwọn obìnrin ilé yòókù dùn sí ohun tó ṣẹlẹ̀ sí Bímpé, síbẹ̀ wọ́n ṣe ojú fúrú bí ẹni pé wọ́n ti bá a kẹ́dùn. Wọ́n ń bẹ̀ kí ó má lọ. Ṣùgbọ́n bí wọ́n ti bá a sọ̀rọ̀ ni wọ́n yín mú sí i nípàkọ́. Ẹ ṣe sùúrù kí gbogbo nǹkan fi parí. Bó ti wù kí ó rí, gbogbo rẹ̀ yóò lọ sí ìparí náà ni. A kì í rí agbémájà, a kì í rí ajá má parí. Bímpé kò dẹ́nikẹ́ni lóhùn bí ó ti darí dé ní ìgbà kejì. Ó bẹ̀rẹ̀ sí wá ẹran rẹ̀, ẹran ewúrẹ́ rẹ̀ tí ó ń sìn. Ó pe ewúrẹ́ ò dáhùn nítorí pé ewúrẹ́ rí okùn lọ́wọ́ rẹ̀. Ó ṣá ẹ̀gẹ́ sílẹ̀, ẹran mọ́ ẹ̀gẹ́ lójú táyé. Ó sọ okùn sílẹ̀, ó gbé ẹrù yòókù lọ. Àwọn obìnrin ilé ń pé ní 2-3. Àwọn mìíràn pàtẹ́wọ́ pópó. Bí obìnrin kan ti rí ọkọ rẹ̀ tó dìde kúrò ní ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ni ó lọ pàdé rẹ̀ lójú ọ̀nà. Ó fẹ́ máa bí ní àbáyọrí ètò tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n ọkọ rẹ̀ kò dá lóhùn. Ó wọ ilé lọ. Obìnrin yìí bá wọlé. Ó bẹ̀rẹ̀ sí wádìí ọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan. Ọkọ tú àṣírí díẹ̀ fún un. Ó sọ pé ọ̀nà gidi ni ẹ̀gbọ́n àwọn dá o. Ìpinnu àwọn ni pé kí àwọn máa wá owó láti parí ọ̀rọ̀ náà. Ògúndélé ti fi 50 náírà tí ó ní lọ́wọ́ lélẹ̀. Baálé pàápàá ti fi 40 náírà kalẹ̀. Ìpinnu sì ni pé gbogbo ọmọ ilé lọ́kùnrin gbọ́dọ̀ wá 20 náírà báyìí. Obìnrin yìí béèrè lọ́wọ́ ọkọ rẹ̀ ibi tó ti máa rí owó yẹn. Ọkọ ní àjọ kan tí òun ṣẹ̀ṣẹ̀ kó láìpẹ́ yìí ni òun fi máa san owó tòun. Inú bí obìnrin yìí, ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ọkọ rẹ̀. Ó ní irú játijàti wo gan wá nìyí? Tẹ̀sù ò máa ṣòwò táwọn olórí burúkú akówó ẹ̀bọ kò ní jẹ́ ó yọ o. Ṣùgbọ́n ìwọ ó gbọ́dọ̀ sọ pé kò sí owó lọ́wọ́ ẹni. Ta ní gbéyàwó, ta ní kọ́lé ìwẹ̀, ta ló rẹrù, ta lọ́rùn wọ̀. Ẹni bá pogun ló yẹ kó rogun o. Ẹni bá pọ̀tẹ́ ó yẹ kóun nìkan fojú wínlẹ̀ ọ̀tẹ̀. Ẹni tó bá fa okùn gbọ̀lọ̀gbọ̀lọ̀ ó yẹ kó kájú àyè ẹ̀rù. Báwo lọ̀rọ̀ ṣe nípa ọlọ́rọ̀ tí yóò wá pa aláfetí gbọ́? Bí ọkùnrin yìí ti ṣe tán ni wọ́n ń pè é. Bàbá Múníká, bàbá Múní. Ó dáhùn, ó ní ó jáde lọ bá wọn ní ìpàdé. Kíá obìnrin ti lọ sí ọ̀dọ̀ àwọn ìyókù rẹ̀. Ó ní ìyá Àṣàká, ẹ máa bọ̀ wá gbọ́. Èsùkè má ti wọ ike o. Ìyá Àṣàká ní kí ló tún dé o? Ẹ ṣáà máa bọ̀. Gbogbo wọn tó 8. Wọ́n ti dé ọ̀dọ̀ ìyá Múlíká. Ó kó orò fún gbogbo wọn. Kálukú ń pòṣe bí ìgbín. Kíá
ìyá Ìbàdàn rán ọmọ kan sí ọkọ rẹ̀ ó ní kí wọ́n sọ fún un pé àlejò dúró dè àti pé ọ̀nà jíjìn ní àlejò náà ti wá kí ó yọjú wéré òun. Yésùfù tọrọ àyè ó kúrò ní ìpàdé bí ó ti wọ pálọ̀ tí wọ́n gbé àga onífùkẹ̀fùkẹ̀ sí ní ìyá Ìbàdàn lọ bá ó ní òun fẹ́ lọ ra ọjà ní ọ̀la. Yésùfù béèrè àlejò tó wá òun wá. Ìyá Ìbàdàn ní kò sí àlejò kankan, ohun tí òun sọ òun ni òun pè sí. Inú bí Yésùfù ó dìde ó fẹ́ máa lọ ó ní orí òmùgọ̀ ni ìwọ yìí nítorí pé o máa lọ sí ọ̀nà lọ́la ni o wá ránṣẹ́ pè mí nínú ìpàdé ọlọ́mọlé. Ìyá Ìbàdàn ní ṣé kò tó torí ni ju gbogbo rẹ̀ lọ owó tí ẹ yá lọ́wọ́ mi mo fẹ́ gbà á 50 náírà ni bí o bá ti san fún mi o bá máa lọ sùn síbi ìpàdé kò sí èyí tó kàn mí níbẹ̀ mọ́. Yésùfù kò mọ̀ pé ìyàwó òun ti yọ ìpinnu àwọn gbọ́. Ó ń ṣe àlàyé fún ìyá Ìbàdàn nípa ìnáwó tí àwọn tó ń kó sí lórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n ọmọ Ògúndélé. Ìyá Ìbàdàn béèrè èyí tí ó kan ọkọ òun nínú ọ̀ràn tí Ọlọ́run dá. Lẹ́yìn gbogbo àlàyé ìyá Ìbàdàn yarí ó ní orí yín ló bá yín wá o, èwo ló wá kan bàálù nípa ọ̀nà kò dára 50 náírà mi ni kó pé àìjẹ́ bẹ́ẹ̀ inú ilé yìí kò lè gba àwa méjèèjì lónìí. Ó máa lù mí tí yóò sú ọ. Ṣé obìnrin lẹ̀ lù nínú ilé yín ẹ̀yin ọ̀daràn wọ̀nyí? Yésùfù ní ṣé ìtorí 50 náírà rẹ ni a fi di ọ̀daràn? Ọ̀ràn tí a dá fún ọ tán ó di mélòó? Ìyá Ìbàdàn ní òun kò fẹ́ gbọ́ gbogbo ràkàtí àwọn yẹn kí owó òun pé ni o. Yésùfù dìde ó mú kọ́kọ́rọ́ àpótí aṣọ rẹ̀ ó ṣí àpótí pìrì ó tọwọ́ bọ ìsàlẹ̀ àpótí ó fa àsòsò kan tí wọ́n fi aṣọ rán jáde ó tú àsòsò yìí ó gbé owó kan jáde. Ìyá Ìbàdàn ń wò pẹ̀lú ìyanu ó ka 50 náírà níbẹ̀ ó ní ṣé ó tán? Ìyá Ìbàdàn dáhùn ó ní kò ì tán o. Ṣé o mọ̀ pé ó yẹ kí n lọ gba oògùn fún Kíkẹ́ lóṣù tó kọjá tí o sọ pé kò sí owó lọ́wọ́ rẹ? Lẹ́yìn náà èmi pàápàá kò gbádùn mo fẹ́ lọ sí ilé ìwòsàn. Yésùfù béèrè ọjọ́ tó fẹ́ lọ sí ilé ìwòsàn. Ìyá Ìbàdàn ní ọ̀túnla ni. Yésùfù ní ìgbà tó bá dọ̀túnla wàá gba owó. Ìyá Ìbàdàn takú ó ní rárá o n kò lè gbà kí o tójú mi hàn mí mẹ́bọ. Ẹnu ìtàlá ò ti pín ọmọ ẹ̀dá. Yésùfù tún fi ọwọ́ bọ àpò ó ka náírà 10 fún un. Sí ìyàlẹ́nu obìnrin yìí ó rí i pé owó tí ó tún kù nínú àpò ọkọ òun tó kọjá 20 náírà. Níbo ló ti rí owó yìí? Ìgbà wo ni bàbá àbèjì wá di olówó ọ̀sán gangan? Àbí òun náà kó àjọ kan tí kò sọ fún mi ni? Àbí ọ̀rẹ́ rẹ̀ kan ló kó owó pamọ́ sí i lọ́wọ́ ni? Ó rò títí kò já ó dákẹ́ kò lè dákẹ́ ó kọjú sí ọkọ rẹ̀ ó ń béèrè ọ̀rọ̀ náà fèsì. Bàbá àbèjì níbo ló ti rí owó tó ń ná yìí? Mo lọ fọ́lé onílé ni mo fi rówó náà. Èyí kì í sọ̀rọ̀ ìjà o kó má jẹ́ pé owó olówó ló ń bù bí ẹni bu omi òjò yìí. Owó olówó náà léegun náà aṣọ aláṣọ lọ̀gá gbà bora ṣùgbọ́n ṣá n kò sá lọ Ìbàdàn lọ yáwó. Báwo ló ṣe lè lọ Ìbàdàn lọ yáwó? Ó ṣiṣẹ́ níbẹ̀ ni àánú ẹ̀ ló ń ṣe mí o. Ìgbà tó lówó bá dé ló máa gbọ̀n wéléwélé kiri. Bí olówó bá mú ọ lọ bí ó bá sọ pé o mọ̀ mí rí a jẹ́ pé ọmọ àlè ni ọ́. Èmi ni ìwọ burúkú yìí ń pè ní ọmọ àlè. Bàbá àbèjì pé ọwọ́ yóò kù sínú àpò àgbádá rẹ̀ ó já pàtì ó bọ́ síta láti lọ bá àwọn ọmọ ilé nínú ìpàdé. Ìyá Ìbàdàn ò dákẹ́ lẹ́nu. Ẹ bá wa gbé sókè láti ilé agbára. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúfì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúfì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ṣá máa kà á lọ, Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì
àyọkà yìí ṣàmà ká lọ.